Àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n máa ń sọ wípé ẹni tí ò bá gbọ́ tẹnu ẹ̀gà yóò pòǹpà á tó. Ṣé rí most of the time in this life a máa wà so quick láti judge àwọn èèyàn, a máa wà too quick láti decide, láti take a decision based on what we heard about someone from the other end. Láì ṣèwádìí, láì tẹ̀síwájú láti nímọ̀ ìjìnlẹ̀ ń pa kí ló ṣẹlẹ̀, bóyá ẹni tó wá rojọ́ ẹni fún wa láìdá, bóyá òun gan lèèyàn burúkú, bóyá òun lẹ́ni ibi. Understand? So òun ló bí táwọn èèyàn máa ń ṣàdúrà yẹn lọ́pọ̀lọpọ̀ gbà wípé kọ́lọ́run má jẹ́ kí ẹni tó máa bà tiwa jẹ́ kó ṣáájú wa dọ́dọ̀ olóore wa. Fídíò King Dr. Saheed Osupa kan wà níbi tí mo fẹ́ play fún yín. Ṣẹ́rí kó tó di pé mi gan ṣe fídíò tẹ̀rí tí mo ń ṣe, kó tó di pé mo ṣe, mo ti kọ́kọ́ jókòó síbi kan tí mo tọrọ pé Ọlọ́run dákun foríjì mi, Ọlọ́run ṣàforíjì fún mi, because for many years èmi náà ti wà ní condition ẹni tó jẹ́ pé mo máa ń believe wípé ẹ mọ̀ bí kémi náà máa condemn Saheed Osupa wípé kọ́ ní wàá léèyàn pọ̀, kọ́ léèyàn lágídí, kọ́ ní jàgídíjàgan, ìwọ ní ilé ní, ìwọ náà ní lọ́la, ìwọ náà ní everywhere, ìwọ lọ́mọdé máa complain, àgbà máa complain, àtẹni tó wà lọ́nà jíjìn, àtẹni tó wà nítòsí, ìwọ nìkan náà ni. But on a serious note, fídíò yìí tí mo fẹ́ play fún yín ó speak a lot, and ó speak in thousands and millions of words. Ẹ jọ̀ọ́, ẹ bá mi subscribe, ẹ bá mi like video, ẹ bá mi share, ẹ comment nǹkan tẹ́yin náà bá rí sọ̀rọ̀, ọ̀rọ̀ yẹn lágbára díẹ̀. Ẹ jọ̀ọ́ bá mi farabalẹ̀ kẹ́ bá mi wo fídíò yìí láti ìbẹ̀rẹ̀ títí lópin. Gbogbo àwọn tó bá mi ṣiṣẹ́ lọ́gá tèmi torí èmi máa ń gbọ́rọ̀. Ẹ̀yin tẹ́ ń sọ pé Osupa Saheed lágídí tó dá lágídí. Màá ti kọ́kọ́ kìlọ̀ fún ẹ. Tó bá lò ya wèrè màá wá ní mú síwìn. Reciprocate of gesture lẹ́sìn àlẹ́ mi ṣe. Bó máa reciprocate gesture ni. Tó o bá ní mí lára màá kọ́kọ́ fi ẹ́ sílẹ̀. Má máa kìlọ̀ fún ẹ. Tó bá ti wá ń pọ̀. Màá lọ bá ẹ wá ìnira tó ju ìnira lọ. Màá gbé wá fún ẹ in package. Gbọ́rọ̀. Tó bá yọ mí lẹ́nu bàbá àwọn ọ̀pọ̀ ọ̀la ọ̀ máa fi ẹlẹ̀. Má máa wù ẹ́, má máa kìlọ̀ fún ẹ, má máa fẹjọ́ ẹ sùn. Tó bá wá jáwọ́, màá bẹ́ẹ̀ gbé ìyọnu tó ju ìyọnu lọ. Màá bẹ́ẹ̀ package yẹ. Sọ pé ń pẹ́pẹ́ mi máa ṣe pẹpẹ súpù fún ẹ àbí ndómì aláta tó máa pa ẹ lórí, wàá mọ̀ pé wèrè wà nílẹ̀. Gbogbo àwọn tó bá mi ṣiṣẹ́ lọ́gá tèmi torí èmi máa ń gbọ́rọ̀. Ẹ̀yin tẹ́ ń sọ pé Osupa Saheed láti. So a máa ní láti béèrè wa wípé ìwọ tó fẹ́ judge ẹnìkan àbí ìwọ tó ń bú èèyàn kan nípa tó gbọ́n pa ẹ̀, ìwọ fúnra rẹ̀ ìbíra ẹ̀ léèrè wípé how long ló máa ń ṣe ìkìlọ̀ fún yàn kó tó bẹ́ẹ̀ ní ẹ̀jà, like kí ni how many chances ló máa ń fáwọn èèyàn wípé mo fún ẹ chance ó ṣe lé ó tún ṣe tó ń wọ́n ni àbí òun report ẹ̀ àbí òun pé òun gan fúnra ẹ̀ tó jẹ́ kó máa mọ̀ nǹkan tó ń ṣe tó torí pé òun take a decision pé lágbẹ́dá mi ní bá a ṣe mú àbí mi ní ṣoore fún wọ́ fúnra ẹ̀. How long ló lè retain ìbínú tó lè pé wà padà wà explode àbí kò fún ẹni confrontation. So kò sẹ́ni tó wà ní live yìí nílé ayé tá wà lọ́wọ́ yìí tí kò ní limit. Tolerance, capability wà fún tolerance ó vary, kò dẹ̀ ṣe déédéé. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń judge èèyàn tó dẹ̀ pé òun gangan ẹni tó yẹ kó judge. Ìdájọ́ èèyàn kan ò dẹ̀ wá sí lọ́wọ́ èèyàn ẹgbẹ́ àfọlọ́n. Èmi dẹ̀ lè burú sọ́mọdé o kí n dẹ̀ ya ṣàgbàlá àgbà o, ṣùgbọ́n kí n tó burú sọ́mọdé o a ti fẹ́ rí mi fín kú.
ìdẹ̀ tó yàṣà ságbàlá o yàṣà ságbàlá o yàṣà ságbàlá àgbà o a ti fẹ́ yàn mí jẹ pa zigẹ̀tẹ̀ wípé màá ti fún ní time màá ti fún láwọn opportunity ẹ pé àwọn èèyàn gan-an padà máa sọ wípé orí bẹ́ẹ̀ ni ń ṣe sí ẹni bọ̀bọ̀ yìí ó ní sùúrù gan ó jẹ́ ẹni tó farabalẹ̀ tó sùúrù ẹ̀ pọ̀ gan fẹ́ pé gba ilẹ̀ lómi tó máa ṣe wá decide ọ̀pọ̀lọpọ̀ ara máa ń judge àwọn èèyàn àwọn àgbọn ò ní sùúrù tọ̀ ni nítorí pé àmọ́ wọn délédélé àmọ́ wọn dáadáa ìjọ tí Ọlọ́run lẹ́yìn náà bá rí ẹ̀kọ́ kan àbí méjì kan nínú fídíò ẹ bá mi subscribe ẹ bá mi like ẹ bá mi share ẹ ṣé gan God bless you ọ̀tá wa lẹ́ẹ̀kan sí ọ̀tá wa kò ní ṣáájú wa dọ́dọ̀ olóore wa agbára Ọlọ́run ibi tó rí kálukú wa wọn á fi lè wà lọ́wọ́ ẹ ṣé gan God bless you.